ẹ wo fídíò tó ń ṣe lẹ́gbẹ̀ẹ́ mi lẹ́yìn mi. ẹ káàárọ̀ o. ẹ máa fara balẹ̀ kẹ́ gbọ́ dáadáa gbogbo nǹkan tó sọ. mo kí onílé. ọ̀rọ̀ fídíò yìí ó sọ mo kí àlejò ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. mo kí olóòórùn. kẹ́ ẹ mọ̀. bẹ́ẹ̀ ni mo kí àṣẹ. máa fara balẹ̀ kẹ́ gbọ́ dáadáa. ọ̀rọ̀ mi ò ní pọ̀ láàárọ̀ yìí òní mi ṣe ní dúró káwọn èèyàn wọlé ó ti yé wa o. àwo bíi tí ọmọ Yorùbá ń gbé ọ̀rọ̀ lọ àwa tá a wá jẹ́ ọlọ́gbọ́n nílẹ̀ Yorùbá wa gbé síra wọn. Kò sí ẹni tí ó lè gbé Ọ̀yọ́ kọlù Ìbàdàn, kò dẹ̀ sí ẹni tó lè gbé Ọ̀yọ́ kọlù Ògbómọ̀ṣọ́. Àmọ́ gbogbo sísítẹ́ẹ̀mù tí gọ́vnà wa Ṣèyí Mákindé ń ṣe ó yé wa. Wọ́n lẹ́ni tó ṣe ògùn tó ṣe àfẹ́ẹ̀rí fáyán, wọ́n lò náà ló kúkú ṣàrìnà kò fàdìyẹ. Ọlọ́run ní jẹ́ kí a rí àpadà sí burúkú nílùú Ọ̀yọ́ state. Ẹ farabalẹ̀, tó bá pẹ́ jù ní 30 minutes bí ṣe máa ń sọ, kò sí time. Gọ́vnà Ṣèyí Mákindé ṣe rí ìlú Ìbàdàn, ó jẹ́ ìlú olókìkí, ó jẹ́ ìlú alágbára, ó jẹ́ ìlú tó yẹ pé nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá ṣe jẹ́ yẹn kò ṣe ìlú tí a gbọ́dọ̀ fọwọ́ sẹ́yìn. Kódà tí ò bá ṣe pé ayé àwọn bàbá wa táwọn bàbá wa Láàfin ti lu ayé dáadáa, Ìbàdàn gan ló yẹ ká pè lólórí ní ìgbéyín mọ́ra o. Mo mọ nǹkan tí mò ń sọ o. Ṣé wá rí àwọn ọ̀nà tí wọ́n wá ń gbà, àwọn kan tó ní yọkọlú Aláàfin kò wá tán bí. Ẹ bá mi ṣí àkíní yìí o, ìjà kọ́ o. Ẹni tó bá dẹ̀ gbéjà wá déédéé bẹ́ẹ̀ náà a mọ ibi tá a máa rán wọn sí. We report you and block you. Ẹ fi kọ́mẹ̀ntì tó make sense sílẹ̀, tọ́ọ̀tì ti ẹni. Àwa ti kúrò ń bẹ̀, a ti kọjá bẹ̀. Tá bá ṣe láìfù kan tó bá máa wá wọn lọ ní Aláàfin àwọn kan, a ti kúrò ń bẹ̀. Ẹ ṣe míì. Àsìkò tá a wà yìí àsìkò ṣe míì ni. Tẹ́lẹ̀ bá ń sọ̀rọ̀ kan tó kàn ń tẹnumọ́rọ̀ kan ó lọ́rọ̀ tó fẹ́ sọ ní avenue ni ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni jẹ́ fún àwọn tó fẹ́ rí owó. Bẹ́ẹ̀ ni ìtì lọ́bẹ̀ kò sọ̀rọ̀ nu wọn, ẹ fi wọ́n lẹ̀, àti Aláàfin àtọ̀ni ẹ fi wọ́n lẹ̀. Èmi gángan bára mi wí, àwa gan fi wọ́n lẹ̀ kó ní kálukú máa gbó bí ajá. Tẹ́ bá gbogbo títí tí gẹ̀gẹ̀ ọ̀run yín bá fẹ́ yọ, ẹ máa fi Aláàfin lẹ̀. Láti lẹ̀ dẹ́lẹ̀, láti lẹ̀ dáyé ni Aláàfin àti Ọọ̀ni náà ti máa ń ní ọ̀tá. Àwọn ọba méjèèjì yẹn wọ́n wà nínú ọba tó máa ń lọ́tà, bọ̀ ibi tí mò ń lọ́kọ́ nìyẹn. Bàbá wa Ṣèyí Mákindé ẹ ṣé o, ẹ kú ìnáwó ọjọ́. Àmọ́ gbogbo ibi tẹ́ ẹ gbé gbà ó yọ ọmọ Ọ̀yọ́. Àwọn kan ní a máa sọ̀rọ̀, èwo láì máa sọ̀rọ̀ kó mọ́ ohun tó máa sọ ni. Ìtìjọba máa fi wá ẹ kiri ò ní sọ, ìyẹn máa fọgbọ́n sọ̀rọ̀ ni. We have right láti sọ̀rọ̀. Mo wá rí pé àwọn kan ń ṣe débi pé àwọn kan wá sàn tẹ́tì mi lábẹ́ bíi pé kí n sọ̀rọ̀ kí n against Ìbàdàn àbí kí n against Ògbómọ̀ṣọ́. So káwọn ọmọ Ògbómọ̀ṣọ́ náà kọ́ wá fún mi, káwọn ọmọ Ìbàdàn náà kọ́ wá fún mi, káwọn ọmọ Ilé-Ifẹ náà kọ́ máa ṣe tiwọn, kọ́ ọmọ Yorùbá náà máa ṣe. Mo ń bọ̀, ọ̀gbẹ́ni kan olóhùn eléko mo máa sọ̀rọ̀ ẹ̀ ń bíbáyìí. Bọ̀ mi ní tí sọ́nsìn. Bọ̀ gọ́vnà Ṣèyí Mákindé ẹ ṣe dáadáa o. Nǹkan ni màá kọ́kọ́ fi ṣàkàwé fún yín ni pé bó ṣe jẹ́ gọ́vnà Ọ̀yọ́ state ń sìn, ó wá ní àwọn ọmọ lábẹ́, ó dẹ̀ fi àwọn yẹn inú àwọn ọmọ lábẹ́ tó níyẹn ó wá fi wọ́n jẹ kánsílọ̀ ni wọ́n tẹ́lẹ̀. Ó wá gbé wọn kúrò nípò kánsílọ̀ yẹn, ó wá fi wọ́n ṣe chairman ní ọ̀ndà ẹ̀. Ṣèyí Mákindé ni mò ń bá sọ̀rọ̀ yìí sí o, torí mo mọ̀ pé tó máa gbọ́ ni àwọn deputy governor Ìbàdàn gbogbo wọn mo fẹ́ kẹ́ gbọ́. Ó wá fi wọ́n sí ọ̀ndà ẹ̀, ó change wọn from councillor to chairman. Ọjọ́ wa sún síwájú, ó dẹ̀ ti wà nínú written pé wọ́n ló ṣe. Ọdún lọ bí ọdún ó ti wá wọ bí 50 because now it's 50, close to 50 ṣá. Ẹ̀kọ́ náà para
àwọn ọmọ chairman ẹ yẹn tó yẹ pé ìwọ ló grade wọn láti councillor sí chairman àwọn wa sọ fẹ́ pé àwọn máa bẹ́ẹ̀ du ipò bó ṣe rí nìyẹn o ṣe rí àwọn ò lè bá Ìbàdàn jà torí nǹkan kan náà ni wa wà láàyè ajé àmọ́ history ò ní gbàgbé ara ẹ̀ ṣe rí history tí ò ní gbàgbé ara ẹ̀ ni pé mo rí pé lójú tèmi kí tó lọ sórí history yẹn mo rí pé Ṣèyí Mákindé ó mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó ṣe yẹn ni torí àwọn gọ́vnà tó lágbára ju Ṣèyí Mákindé tí wọ́n dánwò wọn rí ṣe ó dàgbà tákàlà dánwò pẹ̀lú Aláàfin ó padà tẹ́ ni bàbá ní tó bá wọlé màá ṣígbá kò wọlé a lè rí irú Adéyẹmí mọ́ èpè kọ́ àmọ́ fẹ́ kẹ́ mọ̀ pé bí wọ́n bá ṣe pẹ́ nípò ọba bẹ́ẹ̀ ló ṣe máa lágbára sí àmọ́ àwọn kan tó yẹ pé nígbà tí ọba kan jẹ ìkan nínú àwọn tó ń gbìjà ọba náà òun ló kọ́kọ́ bú ọba yìí àti kò mẹ́ gbogbo yẹn rewind ọ̀rọ̀ yẹn sẹ́yìn àmọ́ nǹkan tẹ́mi rí tí gọ́vnà Ṣèyí Mákindé ń ṣe ó wò pé kóun ṣe kóun tó lọ gọ́vnà yìí wá ń ta àbùkù gọ́vnà táwa pọ́n lé lójú tèmi àwọn ò ní bú gọ́vnà bọ̀tẹ́ ẹ̀ ń ta àbùkù lu ìlú Ọ̀yọ́ ẹ fẹ́ gbé agbára Aláàfin lọ́lẹ̀ tí mo fi wà concern tí mo fi take time mi mo fẹ́ gbọ́n tí everybody máa sọ gọ́vnà Ṣèyí Mákindé ẹ dẹ̀ mọ̀ yí pé àwọ̀ tí ó wà lára Aláàfin tá a ṣẹ̀ṣẹ̀ fi jẹ èmi ò lè sọ pé ìlè fi Aláàfin jẹ òtòrò yé mi ẹ kàn wà ní position gọ́vnà láti fún Aláàfin ní certificate ni ìwọ kọ́ ló fún Aláàfin jẹ Ọlọ́run kò ṣí ẹni ẹ̀ tó yẹ pé ìwọ ló máa wà but gọ́vnà Ṣèyí Mákindé lọ́dọ̀ tèmi àtàwọn mi you could have been the best governor so far Ọlọ́run ràn ẹ́ lọ́wọ́ púpọ̀ Ọlọ́run dẹ̀ fún ẹ ní agbára láti jẹ́ pé ní táìmù tiẹ̀ ló fi ọba bíi 6 jẹ ìwọ nìkan tán ó fà sẹ́yìn jẹ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ jẹ Olúbàdàn jẹ Ìfọlúgbọ́n jẹ Afàrẹ̀sà jẹ Ọ̀fàláàfin jẹ ẹ ti ó yẹ kó ti yé yín táìmù tiẹ̀ ni gbogbo àwọn ọba yẹn kú táìmù tiẹ̀ náà ló fi wọ́n jọba Obama wà jẹ́wọ́ gọ́vnà Ṣèyí Mákindé ẹ ti gbàgbé oní position Aláàfin in Yorùbáland kò ṣe position tá a lè tọ́ ìpẹ̀lú position Aláàfin ò ń ṣe position tí wọ́n ń tà àṣé Ṣèyí Mákindé ń ta ohun dẹ̀ tàkúté fún wa ni kò wá sí ẹjọ́ lọ́wọ́ Ṣèyí Mákindé bàbá wa Adéyẹmí ló fà á bàbá ló kẹ́ran kó lọ́gbọ́n bàbá ló kẹ́ran ẹranko lọ́gbọ́n tó dẹ̀ tàkúté tí ò bu yẹ̀pẹ̀ sí ẹranko máa rí pé ò bu yẹ̀pẹ̀ sí tó bá jẹ́ gbà tí bàbá wa Adéyẹmí dé kábíyèsí Olúbàdàn wa tèní tó bá jẹ́ gbà tí bàbá wa Adéyẹmí dé wọn ní adé ní 1976 ní bàbá ti bu yẹ̀pẹ̀ sí ni kò ní sí nǹkan báyìí tó bá jẹ́ gbà tó dé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ládé kò ní sí nǹkan báyìí mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá mọ kíní yìí o ọ̀rọ̀ ebú kọ́ lélẹ́yìí o anybody lè bú mi o bọ̀ olóòótọ́ kò ń lẹ́ni ṣe mọ̀ yí pé Aláàfin ìpẹ̀kun ọba ni nínú ọba mo tún láwọn kan náà sìn àwọn kan tiẹ̀ ti tún yí ìtàn padà wọn nọ́mbà 16 ni mi ní lọ́bẹ̀ ìpẹ̀kun ọba ni Aláàfin Aláàfin dẹ̀ jẹ́ ọba kan ńlá tí èèyàn gbọ́dọ̀ bọ̀wọ̀ fún kó tó dárúkọ ọba 5 nílẹ̀ Nàìjíríà lénìí wàá pe Aláàfin bó pèsè àkọ́kọ́ wàá pèsè kejì rotation ẹbí ìwà nìyẹn ibẹ̀ náà ni Ṣèyí Mákindé ti wá ní kọ́ máa rotate ní chairmanship ó fẹ́ fi ọgbọ́n yẹn bíi pé Ṣèyí Mákindé bẹ́ẹ̀ mi ṣe rí mo pé Ṣèyí Mákindé gangan mọ̀ fẹ́ tẹ ojú Aláàfin yìí ó fẹ́ tẹ̀ mọ́lẹ̀ ni ojú ayé ló ṣe fún wa bàbá Ṣèyí Mákindé ẹ má bínú torí tá a bá sọ̀rọ̀ yìí kò dáa ìdí tí mo dẹ̀ fi ní ojú ayé ni ó rí pé táìmù yìí Ọọ̀ni ni wọ́n fi ṣe chairmanship gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá àwọn Ọọ̀ni àti Aláàfin tí wọ́n á ní pátá lórí dìde fún mi dìde fún ẹ ẹ̀yin ọmọ Yorùbá mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ má jẹ́ ká máa ṣe ọ̀rọ̀ mi gbọ́ èèwọ̀ ni Aláàfin ò lè dìde fún Ọọ̀ni èmi tí mo sọ fún yín bàbá wọ Ọọ̀ni ìrìṣà gangan mọ̀ pé Aláàfin ò lè dìde fún òun kí là ń jà fún ẹni tẹ́ ẹ bá jẹ́ ọmọ Ọọ̀ni gangan ẹ pé Ọọ̀ni ní kọ̀rọ̀
àwọn àwòrò-ṣàṣà Ilé-Ifẹ àtàwọn àwòrò-ṣàṣà Ọ̀yọ́ wọ́n mọ̀ pé Ọọ̀ni ò lè dìde f'Aláàfin, Aláàfin ò dẹ̀ lè dìde f'Ọọ̀ni. Kí la wá ń fà? Ẹ jẹ́ ká fìtàn gidi lẹ̀ fún ọmọ wa. Ẹ jẹ́ ká kó òǹdí ìdó eré ọmọdé ni. Bọ́ bàbá wa Ṣèyí Mákindé ó ṣe yìí bọ́ ò ṣe dáadáa. Nítorí pé báwo ni ẹ lè wo pé history ìtàn ti lọ, ìtàn eléyìí ò tí ì pẹ́ o. Torí gbogbo àwọn tó ń sọ ìtàn eléyìí wọ́n ti bí wa, wọ́n ti bí ẹ. Ìwọ tó wò mí wọ́n ti jọ bí wa. Kódà ìwọ tó bá jẹ́ ọmọ 1980 níbí, ìwọ gan máa bá wọn ní 4 years ago ni o. Ìgbà ẹ kò pẹ́ tán bí mi. This gbogbo scenario yóò happen in 1976. Àwọn ti bí àwa ti wà ní primary school now. Àbí kí là ń sọ? 1976 àwa ti wà ní primary school. Ìtàn yóò pẹ́. Mo kàn máa rọ̀ bàbá Ṣèyí Mákindé àti gbogbo àwọn gómìnà tó bá wà, àti gbogbo àwọn tó bá so Ṣèyí Mákindé tó bá so wọ́n pọ̀, mo máa rọ̀ wọ́n. Eléyìí ẹ fẹ́ dá ìjà àgbálẹ̀ ni. Kò yẹ kí bàbá wa Olúbàdàn àbí bàbá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kí wọ́n náà fẹ́ máa du ipò chairmanship pẹ̀lú Aláàfin Ọ̀yọ́. Kò dáa. Ẹ jẹ́ àsòótọ́rọ̀, kò dáa. Awítọ́nsìn àwọn kan bọ́ bẹ́ẹ̀ ní kò yọkọjú kò wá tán bí nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀. Èmi wá wò pé ẹ lè bring agbára Aláàfin down nìbàdàn, but ẹ lè ní Ọ̀yọ́ state but ẹ lè bring agbára Aláàfin down in the whole world. Ṣẹ́rí challenges ni ó wá ó dẹ̀ máa lọ. Ẹ fún bàbá wa Aláàfin, ẹ fún bàbá yìí nísinmi. Ẹ má jẹ́ kí ọba yìí regret ipò ìjọba. He never faced this kind of thing. But bàbá náà ti mọ̀ wípé challenges l'Aláàfin o. Ẹ má jẹ́ kó regret pé òun wá jọba. Kò kúkú gbówó fúnyàn kankan. Kò dẹ̀ bribe anybody. Bàbá wa Wándé Abímbọ́lá tó dífá, bàbá wà láyé. Bàbá ò tí ì kú. Onífá tó dẹ̀ dífá náà kò ń ṣe méjì, kò ń ṣe mẹ́ta. Wọ́n dẹ̀ confirm ẹ̀ tí bàbá wa fi jọba. Gbogbo ẹ̀yin pásítọ̀ wòlíì tẹ́ bá ń sọ wípé àwọn olóṣèlú ló fi jọba, olóṣèlú kọ́ ló fa Aláàfin jọba. Ìlú ló máa mú ọba. Kódà olóṣèlú kọ́ ló fi Ọ̀nìrìṣà jọba. Ìlú ló mú ọba. Tó bá dẹ̀ ti di pé wàhálà ń ṣẹlẹ̀ tí wọ́n tètè rójútùú, wọ́n wá consult oracle. Ifá wa ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀. Agbọ́ àwọn kan ní wọ́n fífá jọba lọ́yọ̀ọ́, wọ́n ṣe kinní kan. Tó bá ti di kàráǹgídá, wọ́n máa padà fífá jọba. Ṣé rí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ wà lágbàáyé, a nídìí láti máa bú yín mọ́. Ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kún, ìwà kò kàn mí, ìwà kí n tèmi ń bẹ̀, òun ló ń ṣe wá. Ṣé wá rí Ṣèyí Mákindé eléyìí tẹ́ ẹ bá kọ́ọ̀sì ẹ̀ tó bá tẹ́ bá padà ṣe tẹ́ ẹ fi lọ. Ṣèyí Mákindé wàhálà tó dálẹ̀ yẹn títí tó máa fi kú àrọ́mọdọ́mọ gbogbo wa, wọ́n á gbọ́ ìsìn yẹn pé ìwọ ló bàjẹ́. Báwo ni ẹ̀kọ́ ṣe máa jẹ́? Ó kèé sí ẹ jẹ́ kí n wo sáàbù pé Alákí of Ẹ̀gbá ni chairman gbogbo Ẹ̀gbá, gbogbo ọba lọ́ba tó bá wà ńbẹ̀. Àwùjalẹ̀ Ìjẹ̀bú ó ní chairman gbogbo lọ́ba lọ́ba. Ọ̀nìrìṣà ní gbogbo chairman gbogbo lọ́ba lọ́ba Ilé-Ifẹ. Aláàfin ní chairman gbogbo lọ́ba lọ́ba Ọ̀yọ́. Bó ṣe yẹ kó rí nìyẹn. Ẹ má jẹ́ ká fi nítorí pé sentiment yí pé ní ìmọ̀ bóyá òyìnbó yẹn da pé nítorí ojọ́mọ Ìbàdàn. Ṣèyí Mákindé wá wò pé táìmù yìí nǹkan tó lè ṣe nìyẹn. Ṣèyí Mákindé kùdùs tí mo gbé fún ẹ torí ẹ̀yìn yẹn ni mo wà bí ké. Àmọ́ tún sọ lẹ́ni mo fi Ọlọ́run búra, èmi personally ẹ̀mẹ́fà ni mo campaign fún Ṣèyí Mákindé ní alákọ̀ọ́kọ́ tó ṣẹlẹ̀ sàn. Ìyẹn kọ́ la fẹ́ jẹ bọ̀ kó lè mọ̀ yí pé kì í ṣe pé àwọn ń sọ̀rọ̀ sí ẹ. Àmọ́ tá a bá jọ bá ṣe wáyé ẹgbẹ́ ni wá, a lè jọ sọ̀rọ̀ kájọ put every, kì í ṣe pé
tó bá ní ìjọba ìjọba o gbogbo wa níjọba Ọlọ́run kò fi ẹ̀ṣọ́ lórí wa lọ́yọ̀ọ́ ni kíní kan ò yé mi o Ọ̀yọ́ agbára táwọn bàbá wa ní àwọn bàbá yẹn ò lu agbára yẹn kan lẹ̀ níjọ́ tí wọ́n ti ń ṣe gómìnà tèmi ti dáyé ọmọ Ọ̀yọ́ ò tí ì gbóòórùn gómìnà rí stíẹ̀tì náà àbínú ìlú Ọ̀yọ́ ò develop gbogbo owó tó ń wà ní under federal government Ọ̀yọ́ state Ìbàdàn ló ń jẹ́ jù Ògbómọ̀ṣọ́ rí ń bẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta náà la rí yàtọ̀ díẹ̀díẹ̀ lọ́yọ̀ọ́ true governor Ṣèyí Mákindé yìí náà ni àmọ́ ṣá o èmi ń dá lójú fún yín pé governor Ṣèyí Mákindé ò lè dá ìjálẹ̀ láàrin ọmọ Ọ̀yọ́ àti Ìbàdàn mo ní ọmọ Ọ̀yọ́ ọmọ Ìbàdàn lọ́rẹ̀ rẹpẹtẹ ìyẹn ò tún wá ṣe kàǹkà ẹni tó bí gbogbo ọmọ inú mi fún mi tó bí gbogbo ọmọ inú ẹ̀ fún èmi ààrẹ ọmọ Ìbàdàn ni bẹ́ẹ̀ ni torí mo ní jọ́kọ̀tà ṣe ṣó tí ọ̀gbẹ́ni kan mi fẹ́ dárúkọ ẹ̀ tó ń béèrè lọ pé kí n bo lágbo lé ìyàwó tèmi Ìbàdàn insult upon injury upon wounded bàbá Ṣèyí Mákindé ẹ reframe ọ̀rọ̀ yẹn I just want to keep quiet mi ìfẹ́ káwọn èèyàn mọ̀ because ọ̀rọ̀ lọ́balọ́ba yẹn náà ń sọ jù àwa ti kú lórí ibẹ̀ àti kọjá abẹ yẹn ìwọ tó o bá gbọ́n tó o bá wà lórí social network tó bá ń wo Ààrẹ Moruf ẹ mọ̀ pé ṣe tèmi yàtọ̀ sí pé ọ̀rọ̀ ọba nìkan èmi wá bí mò ń advice àwọn èèyàn mò ń sọ nǹkan tó yẹ ká ṣe nǹkan tí n bá rí tó lè yọ wá lẹ́nu tó lè kọ́ sí wàhálà fọmọ Yorùbá tá a bá rí a máa post ẹ̀ a máa sọ̀rọ̀ lórí ẹ̀ nǹkan tí èèyàn fi ń ṣe content nìyẹn ìwọ tó wá jẹ́ new kíní lórí Facebook tó ti lọ́dún kọdún méjì tó yẹ pé ọ̀bọ ọlọ́ba ló fi ń pa ìwọ tó yẹ pé o ṣe bẹ̀rẹ̀ kàkà kó o ṣe péjì ẹ kó da èébú ló ń bú níbẹ̀ wọ́n ń ṣe péjì bẹ́ẹ̀ yẹn àti 2008 làwa ti wà lórí Facebook àdẹ̀bàjẹ́ mo bá àwọn ìyá kan jà nígbà kan wọ́n flag péjì mi down péjì eléyìí mo ṣe tún ṣí ni tẹ́ ẹ bá jẹ́ content creator ẹ create content táwọn èèyàn máa lè máa tẹ̀lé yín tó yẹ pé tó bá post nǹkan báyìí kó tó di ọ̀la pàtí léèyàn 500 tó máa follow ẹ 300 tó máa follow ẹ bóyá ṣe nìyẹn tó bá ní page tó o bá post ò lè rí nǹkan kan ò lè rí mọ́yàn Ṣèyí Mákindé eléyìí tẹ́ ṣe lọ́tẹ̀ yìí ò dáa o bẹ́ẹ̀ ni ó dùn àwọn ọmọ Ọ̀yọ́ bọ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe torí ẹ̀yin lálágbára ọ̀lẹ là wa àmọ́ history will never forget your name I swear to God bí ìtẹ́ pass yẹn lójú tèmi bí ẹ pé dìmánà yìí ó fi wá wàhálà ni ó dẹ̀ fi ta àbùkù Aláàfin kábáwítà àwọn kan á ní wọ́n tún Aláàfin àwọn kan wọ́n advice ẹjọ́ tó lọ Aláàfin lọ sí pèbí àwọn adáwọ̀ tẹ́ ń lérò ìyàwó bàláàfin jókòó pèbí wọ́n dẹ̀ ti sọ instruction ìpèbí fún Aláàfin gbogbo tó máa wà bẹ́ẹ̀ ó ti sọ instruction ẹ̀ kò jọba rí náà àkọ́kọ́ tó máa jọba nìyẹn kò bẹ́ anybody dúpò mo wá fi ń dá yín lójú ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ bá wà ní ìgbèríko tẹ́ ẹ tún wá ń sọ òkò sínú ilé yín gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni kan ṣe sọ ẹ lọ check blood yín ẹ wo ọmọ ìlú tẹ́ ẹ jẹ́ I'm not reading any comment right now but tí bá ti read ẹ tó bá fi comment tí ò dálẹ̀ màá block ẹ màá report ẹ méjèèjì nìyẹn tó bá wù mí gan mo lè gbé ẹ ṣépè torí nǹkan tí mo ń sọ yóò ti dá kéèyàn kan búyàn kan bọ̀ nǹkan tẹ́mi rò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ní tèmi ni pé kí ló dé tó yẹ pé táìmù tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ Ṣèyí Mákindé ṣì ní close to 2 years kò tiẹ̀ jẹ́ kọ́dún yìí lọ kò jẹ́ kọ́ bá pọ̀ oṣù kan ẹ̀yin yẹn bá mi reason sí o ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ bá wà ń bì ẹ̀yin tẹ́ ẹ bá jó lólùfẹ́ mi kò ṣe dandan kò like mi kò share ẹ̀kẹ́ lómi rí
kẹ́ wá wo comment àwọn tó lọ́pọlọ kẹ́ rí comment àwọn tó ń dìdìrìn ẹ rí comment àwọn tí brain wọn ti yí sẹ́yìn ẹ rí comment àwọn tó jẹ́ pé ó kàn jókòó lé ní wọn ò ní nǹkan kan tó ń ṣe wọ́n máa yá 200 láti wá fi comment ni ajé mo fọlọ́n búra mo ti rí mo jókòó báyìí mi ní sọ ní Nàìjíríà náà ni wọ́n máa yáwó láti fi comment pé mo fẹ́ bú ẹni yìí sẹ́yìn wọ́n á dẹ̀ ya owó láti fi comment bọ́ mo fẹ́ kẹjọ́ kájọ gbé kíní yìí wò kí ló ń bọ̀ lókè tí lè ò gbà tíyàn bá sọ̀rọ̀ kan tó bá ti di wàhálà ẹ jẹ́ àṣemí ẹ jẹ́ àjàjà ilé ká tún jàjà míì ni kò ṣe pé ká kàn dúró lórí ọ̀rọ̀ kan àwọn kan tẹ̀ tí wàá sọ di avenue wọn kàn fi ń pawó ni wọ́n wá jókòó sórí ẹ̀ wọ́n tẹ̀bà wọ́n wá ń ṣọ́ Aláàfin ìwọ tó ń ṣọ́ Aláàfin tó ń wo àṣìṣe Aláàfin ó máa padà tẹ́ o wàá ṣọ́ Aláàfin débi pé tó bá yá fún ààrẹ ló máa mọ̀ pé ó ti ṣe Ọlọ́run ọba àwọn ò ní pe èdèkédè fún yín tí ó ti yé yín àmọ́ gọ́vnà Ṣèyí Mákindé mi tí ì fi tọ́pìkì tó dáa sí màá change yẹn sí torí Ọlọ́run kàn gbé mi pé lọ sọ̀rọ̀ lórí ẹnìbọ̀ mi mọ́ tọ́pìkì ọmọdémọ́ gọ́vnà Ṣèyí Mákindé ẹ̀ ṣeré dáadáa as a governor tó jáde gọ́vnà fúnra yín ẹ̀yin náà mọye ìgbà tó fi jáde tó fi dìbò kọ́lọ̀ tó gbé ẹ débẹ̀ àwọn òye ti yín o tó ti bá 8 gọ́vnà Ṣèyí Mákindé èmi ò ní campaign fún ẹ o mo ṣe live show gbogbo ọmọ Ọ̀yọ́ ìbò tó dẹ̀ rí jù Ọ̀yọ́ Aláàfin ló ti rí come on ẹ jẹ́ ká sọ tọ̀rọ̀ náà ẹ jẹ́ ká gbàgbé pé sẹ́ńtímẹ́ǹtì à ń sọ̀rọ̀ ọba kan òṣù ọba kankan tó lè wá pàṣẹ ní Ọ̀yọ́ kò sí ọba kan ọba Ọ̀yọ́ kankan ò lè lọ pàṣẹ nílé-Ifẹ̀ kódà chairmanship ọlọ́balọ́ba tó ń sọ yìí náà Ògbómọ̀ṣọ́ Aláàfin ò lè lọ pàṣẹ lÓgbómọ̀ṣọ́ Olúbàdàn ò lè lọ Ògbómọ̀ṣọ́ kó lọ pàṣẹ Aláàfin ò lè pàṣẹ nìbàdàn gbogbo yẹn ọ̀rọ̀ gbà wá ṣe ni kò lè ṣẹlẹ̀ mọ́. You can be the chairman of so ever wọ́n lè fẹ́ ṣe chairman gbogbo olórí the whole Nigeria ní kíní kan. I'm a spiritual leader I'm a political leader that is exactly nǹkan tó yẹ kẹ́ ṣe nìyẹn ẹ má sọ pé àkàwé àmọ́wé tá a kà níwọ̀nba tá a kà alọ́pọlọ nìyẹn tẹ́ tó yẹ pé any PhD in everything lọ. Yorùbá no spiritual leader in Nigeria in Yorùbaland anywhere ẹ jẹ́ ní Yorùbá nation. I'm a spiritual leader in our Yorùbá nation. I'm a political leader in our Yorùbá nation. Gómìnà Ṣèyí Mákindé eléyìí tó ṣe yìí owó Aláàfin lẹ̀ ní òkun Aláàfin lé. Ní bá ọgbà tó jẹ́ kí ní sọ̀rọ̀ but gbogbo nǹkan tó ń sọ àmọ̀pá àlágbára kankan. But Gómìnà Ṣèyí Mákindé refrain sun oorun tí èèyàn máa ń sùn ìwọ ló làṣẹ lọ́wọ́ tó bá pass bill. Ó mọ̀ọ́mọ̀ ní táìmù ti jẹ́ pé ó máa jára wọ Aláàfin ẹlòmíì máa wọlé náà. Gómìnà mi máa wọlé lẹ́yìn ẹ̀. Nǹkan tó bá ṣe lè dà ó lè kọ nǹkan sí kò sí nǹkan tó wà mí pé kí Aláàfin jẹ́ permanent chairman Ọ̀yọ́ state. Aláàfin ló di gbogbo Ọ̀yọ́ mú. Èmi àti ìjọmọ ẹ má jà parọ́. Gbogbo nǹkan tí Ṣèyí Mákindé ṣe yìí ó fẹ́ kí ìjà bẹ́ẹ̀ mi ṣe rò ó ní o. Ẹ mọ irú ìtawà náà sọtọ́ ní àti sọ àdá ìwọ ló bẹ̀rẹ̀ bó ṣe rí ni. Aláàfin Ṣèyí Mákindé fẹ́ kí ìjà wà láàrin Ọ̀yọ́ sí Ìbàdàn sọ́yọ́ ibi tẹ́ ń babọ̀ yìí sìn adìpọ̀ ọmọ Ọ̀fẹ́ ò lè fẹ́ ọmọ Ọ̀yọ́ adìpọ̀ ọmọ Ìbàdàn máa ní mi ì lè fẹ́ ọmọ Ọ̀yọ́ adìpọ̀ ọmọ Òṣogbo Ògbómọ̀ṣọ́ máa sá fọ́mọ Ọ̀yọ́ gbogbo àwọn tá à ń sọ yìí ọ̀ndà Aláàfin ni wọ́n wà mi ì fẹ́ sọ̀rọ̀ yẹn jù torí tí bá sọ̀rọ̀ jù ó lè fẹ́ ba àwọn ọmọ Ìbàdàn mi ì dẹ̀ fẹ́ kí Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ àti Ọ̀yọ́ mi fẹ́ ká ní kó rẹ̀ nítorí pé mo mọ̀ ẹ́ pé ọmọ ọba làwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn àmọ́ fún wọn tó o bá mọ̀ my king Aláàfin Ọ̀yọ́ ẹ jẹ́ ń gbàgbé pé mi ń ṣọmọ Ọ̀yọ́ mọ́ bó ṣáà ti rọ ọmọ Ìbàdàn tó ń jà kìtìpìtì lórí ọ̀rọ̀ Aláàfin àwọn tí Aláàfin sọ di ọba ní ilẹ̀ Yorùbá kò ṣe kéré
ó ṣe kékeré gbogbo pátá ẹ jẹ́ mú gbogbo Ìbàràpá méjèèje àwọn náà ti ń forí bẹ́ àwọn náà ń sọ̀rọ̀ ará Ìṣẹ́yìn ń sọ̀rọ̀ ará Ògbómọ̀ṣọ́ náà ló ń fẹ́ jẹ ará Ìbàdàn ọba Ìbàdàn náà láwọn fẹ́ jẹ kò sí nǹkan tó bá ní bẹ̀ èmi kàn máa advice Ṣèyí Mákindé tẹ́ ẹ bá ṣe ipe kàn máa rotate ẹ̀ kò sí nǹkan tó láburú ń bẹ̀ bọ̀ ẹ ronú pé àsìkò tí ilẹ̀ bàjẹ́ lọ́jọ́ tèmi ààrẹ Moruf you purposely láti bring power bàbá yẹn down ni kò dẹ̀ dáa nítorí o ti mọ̀ yín pé ọwọ́ adé ó jẹ́ nìkan tó gentle lọ́dọ̀ Ṣèyí Mákindé mo kí ẹ o lè wí pé ó wà máa ẹ̀ one on one mo kí ẹ ní kíní Aláàfin bí ṣe kí bàbá wọ onírìṣà náà nìyẹn Olúwo nìkan ni mi ríbi rí one on one mo lọ bá Ààrẹ Ọ̀nà Kakanfò lórí ìjókòó kò kúkú rí mi mo lọ bá a sọ̀rọ̀ ibi mo ti sọ oríṣiríṣi sáàrẹ̀ ààrẹ ò ṣe mú mi kó dè mí mọ́lẹ̀ kó níwọ̀ ọmọkùnrin yìí ó tún yọ̀ mọ́ mi ní Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́ bí ọmọ Yorùbá ṣe ń ṣe nìyẹn tá a bá ti jẹ̀jẹ̀ àparí ẹ̀ ẹ má jàjà ká para wa ẹ má jàjà ká kú ẹ má jàjà pé mo ló fẹ́ rìn sí ẹ má jàjà pé kinní èmi dẹ̀ ń sọ gbogbo yìí tẹ́ ń lẹ́nu tẹ́ bá ti rí mẹ́nà mí kan kẹ́ lọ gba ìyókù lẹ́yìn wàá pa má jẹ́ ń sọ̀rọ̀ wàá pa àgbò ìwà ní sọ̀rọ̀ àgbò tó máa pa Ọlọ́run jẹ́ olówó àwo ò nídìí láti báyàn jáde tá a bá dé yìí ó la ṣe máa ń sọ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ dira àwo ò dira nítorí ọmọ Yorùbá ẹgbẹ́ wa àwa dira níwọ̀nba tá a lè dì nítorí àwọn ará abíni Ọlọ́run ní mú wa sí ayé lọ́wọ́ Ọlọ́run ní pọ̀ ọmọ mọ́ wa lójú gbọ́ gọ́vnà Ṣèyí Mákindé ẹ bá mi sun oorun mẹ́ta téèyàn máa ń sùn kẹ́ ronú sọ̀rọ̀ mi ìwọ náà ní àsìkò ẹ lájẹsọ̀wọ́n Ògbómọ̀ṣọ́ tó bá jẹ́ pé Aláàfin àwọn Ọ̀yọ́mèsì wá ṣe dáadáa láti ilẹ̀ ni mo fi Ọlọ́run búra ṣèbá Aláàfin ló yẹ kó gbé adé lé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lórí ṣèbá Aláàfin ló yẹ kó gbé adé fún Olúbàdàn ṣèbá Aláàfin ló yẹ kó dé Àṣẹ́yìn ládé tẹ́yìn ò bá mọ̀ àwa mọ̀ and you know ó dẹ̀ try pé kan jẹ́ Aláàfin bọ̀gbà táwọn bàbá wa ti gbé ọwọ́ tó wù wọ́n ọwọ́ táwọn bàbá wa kọ́kọ́ gbé wa ó dáa létà la rí pé ó ti dán ọlọ́rọ̀ owó dé ilé ayé la ti bá kò sílùú tó ti ń jọba tí àwọn olóyè yẹn ò ń gba owó kò sílùú náà kẹ́nìkan jáde kó wá sọ fún mi pé wọ́n jọba ń lu àwọn olóyè ò gba bribe kó má pọ̀ jù ni olóyè máa gbà lọ́wọ́ lágbájá máa gbà lọ. mo mọ̀ya ọmọ Ọ̀yọ́ mo ní àbúrò kan bíi tí mi fẹ́ dárúkọ mo fi orúkọ bò láṣìírí mo mọye millions mo mọye ilé ẹ̀ tó tà lẹ́kọ̀ọ́ tóun náà tún fi bribe tí ó mọ̀ pé àwọn bàbá wa wọ́n kàn gbowó lọ́wọ́ anybody ni at the end of the day gbogbo àwọn ọmọ ọba tó sanwó ó dà àwọn kan náà àwọn ọmọ ọba wa gan wọ́n ti fa ọkọ̀ sórí payroll kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá Aláàfin àgbà ọba ni nílẹ̀ Yorùbá Ọ̀ọ̀nìrìṣà àgbà ọba ni nílẹ̀ Yorùbá Aláké of Ẹ̀gbá àgbà ọba ni nílẹ̀ Yorùbá Àwùjalẹ̀ àgbà ọba ni nílẹ̀ Yorùbá Olúbàdàn àgbà ọba ni nílẹ̀ Yorùbá Èsémọ̀wé of Èkìtì àgbà ọba nílẹ̀ Yorùbá gbogbo àwọn ọba Olúgbọ́n Àrẹ̀sà Ọ̀rọ̀gúnléèlà Onípópó Onísàbẹ̀ gbogbo àwọn tí mo wá dárúkọ yìí Olúgbọ́n Àrẹ̀sà Onípópó Ọ̀rọ̀gúnléèlà Alákétu gbogbo àwọn tí mo dárúkọ yìí nítorí pé Ọlọ́run kò sáàfù owó ńlá sọ́dọ̀ wọn ní ọ̀pọ̀lọpọ̀ ò ṣe mọ̀ wọ́n ẹ̀gbọ́n Aláàfin náà jẹ́ àwa máa sọ́n bí àwọn òṣùọ̀ká láàsọ́mọ̀ ẹ̀gbọ́n Aláàfin ni wọ́n jẹ́ Alákétu Onípópó Onísàbẹ̀ Ọ̀rọ̀gún ẹ̀gbọ́n Aláàfin náà jẹ́ lóòótọ́ ni àmọ́ báwọn ọba mi ṣe ń sọ ìtàn yẹn ó ṣe ìdíwé ìta máa fi pùtì ẹ̀ nìyẹn ìyá wa lè bí àwa márùn-ún kó jẹ́ pé last month ló máa sọ lórí ẹbí
tí kí ẹ fọpọlọ yín rò bẹ́ẹ̀ ni tí Moruf ò bá dé àníṣe mítìnì yìí wàláì báàrẹ ò bá dé àníṣe mítìnì yìí ẹjọ́ ṣé mi mo dàgbà jù ni kí ló fà á owó ní tòun ò bá sílé kẹ má ṣe dábàá ẹjẹ́ bá wa sòótọ́ ọ̀rọ̀ owó ló ń tún gbogbo nǹkan ṣe ìyá tó bímọ 5 àkọ́bí ò mà lówó àbígbẹ̀yìn náà ò mà lówó ìkẹta ò mà lówó ìkẹrin gan lówó díẹ̀ ìkarùn tó kéré jù òun ló wá lówó jù ó dẹ̀ tún gbogbo àwọn ẹbí ẹ̀ ṣe gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló pọ́nlé tó bá wá pè é tó bá wá fẹ́ ṣe mítìn láàrin èmi àti yín kẹ má jẹ́ ká parọ́ ọ̀rọ̀ ọjà kọ́ lélẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe mítìn ṣé wọ́n lè ṣe mítìn láì rí lásìmọ̀ tó lówó lọ́wọ́ wọn ò ní ṣe ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ní iye ọmọlúàbí ọ̀tọ̀ ní kéèyàn mọ nǹkan ṣe ọ̀tọ̀ ní kó o jẹ́ léèbú ọ̀tọ̀ ní kó o jọ́ mùtí ọ̀tọ̀ ní kó o jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ọlọ́run fi kíni ẹ̀ jí a ó fi jí ìkíà oníkálukú ní ọ̀tọ̀ọ̀tọ̀ la mọ̀ ṣe bọ́lá ṣe dá akọ tó dá abo aláwọn obìnrin kan tó yẹ pé tọ́wọ́n bá dóko lójúmọ́ báyìí wọn ò ní sùn aláwọn ọkùnrin náà míì tó yẹ pé tó ó ní nǹkan táwọn òyìnbó máa ń pè wọ́n tó máa ń perú wọn ó lórúkọ tó ń pè wọ́n kì í dẹ́ ṣe pé wọ́n mọ̀ bọ́lá ṣe dá èèyàn yẹn nìyẹn àfijọ́ tó bá ṣe kóṣù kì í ṣe pé wọ́n mọ̀ bọ́lá ṣe dá nìyẹn aṣáà láwọn olórí burúkú ọkùnrin kan tó yẹ pé ọmọ kéékèèké náà máa ń tọ́ bọ̀ ń dì aláwọn ọkùnrin kan tó jẹ́ pé àwọn ọmọ kéékèèké náà máa ń láìkí kan bá sùn tó kiri gan ọmọ tí ò tí ì lọ́mọ láyà làwọn míì bá sùn ṣé pídófà àbí kí náà perú àwọn yẹn mo mọ̀ òyìnbó yẹn wọ́n bàbá wa Ṣèyí Mákindé àbọ̀rọ̀ la sọ fọ́mọlúàbí o èmi ò rẹ́dì láti wá bẹ́ẹ̀ bu o àmọ́ òdodo ọ̀rọ̀ kò ní sọ pé ká má sọ òun ẹ jẹ́ ká tún ilẹ̀ Yorùbá ṣe gbogbo ìtẹ́ ń ṣe yìí ẹ wọ Aláàfin ńlẹ̀ lójú Aláàfin Ọwọ́ Adéǹsìn a ní gómìnà fẹ́ràn òun tó bá dásìkò election mi àwọn gómìnà mi àdé wọn á gbowó wa gómìnà Ṣèyí Mákindé ṣé tó o bá ti ṣe gómìnà yẹn tán o ò ṣe nǹkan kan mọ́ lọ́yọ̀ọ́ ìbéèrè tí mo kàn ní fún ẹ nìyẹn tó bá ti ṣe gómìnà yẹn tán o máa padà sílé o ò ṣe nǹkan kan mọ́ lọ́yọ̀ọ́ state àwọn tó jẹ́ ọmọ Ìbàdàn gan mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn ò dáa mo fi Ọlọ́run búra àwọn tó jẹ́ ọmọ Ìbàdàn àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ gan mọ̀ pé nǹkan tó ṣe ò dáa torí ẹni ìtàn tí ò jìnnà ni ẹni tí ò bá mọ̀ kó mọ̀ lẹ́ni Aláàfin bàbá Adéyẹmí gangan Lámídì tó kú kábíyèsí ìgbà fún bàbá yẹn wọ́n ní láìkó ẹ̀gìrì àìfàwọ̀ ẹ̀ ṣe gbẹ̀dú gọ́vnà Ṣèyí Mákindé ó ṣe dánrú eléyìí ńgbà tí bàbá wà láyé kò gba lẹ́tà látàdọ̀ àwọn tó ju ẹ lọ lọ́dọ̀ àwọn àgbà lókè bọ́n tó rọ̀ mọ́ ẹ pé ọwọ́ adé ò tí ì ní grand tó rọ̀ mọ́ ẹ pé kábíyèsí Aláàfin ò tí ì mọ èèyàn kankan ó wá gbégbèsè tó wù ẹ́ ìyẹn lọ bẹ́ẹ̀ àmọ́ ẹni tí ò mọ̀yàn lẹ́nìí á mọ̀yàn lọ́la o nítorí ó máa ṣe ọmọ ẹ náà lè fẹ́ ṣe lẹ́nìí gbogbo ẹ̀tẹ̀ wá ní Aláàfin ò ní pẹ́ ẹ jẹ́ ẹ̀pù yín èyàn ń ṣépè fún Aláàfin o ẹ máa mind comment tí ò ní jẹ́ kẹ́ ẹ gbádùn ayé yín o èyàn ń rokúro Aláàfin o gbogbo ẹ̀tẹ̀ ń rokúro ọ̀pọ̀ àwọn tó rokúro Lámídì wọ́n síwájú ẹ̀ lọ ní o òótọ́ ọ̀rọ̀ mo sọ fún yín ọba tí wàá ṣe ìpè bí ẹ̀ ó pé pérépéré èyàn ro kúrò Aláàfin o fún gbogbo èèyàn ọmọ Yorùbá tẹ tí wọ́n ń sọ ẹni mo ráwọn kan tó fò jáde bí iná wẹ́dà just nítorí pé Aláàfin lọ kí he was invited by the president ó dẹ̀ dá president lóhùn ó lọ bẹ̀ sọ́tà Sokoto wọ́n invite ẹ̀ láti Sokoto wá sí Ọ̀yọ́ fún coronation ẹni tó jẹ́ ọmọ ọba tó jẹ́ ọmọ Ọ̀wọ́ Adé which is Hakeem Skime Adéyẹmí ó lead kínní yẹn ó dẹ̀ gbégbèsè pé kábíyèsí nígbà tẹ́ ti rí president yìí Sokoto ju 20 minutes away lọ lórí private jet ẹfẹ̀ kọ́ kúkú kí sultan
ẹ ti mọ̀ pé ẹ ti yọ yẹn kúrò ńbẹ̀ ó mà tán wọ́n yí mọ́ wa lọ́wọ́ wọ́n ní ọmọ Ọ̀yọ́ ti dọmọ Fúlàní ọmọ Ọ̀yọ́ ti lọ ṣe kinní kan ẹ jẹ́ ká máa mind kọ́mẹ́ǹtì wa ẹ jọ́ tó lọ lóhun ẹ má jà máa kọ́mẹ́ǹtì ọmọ máa gbé iṣẹ́ pé tẹ́ bá máa sọ̀rọ̀ sí kó tó rí ìmí àní Fúlàní ni ẹ olórí burúkú ni àwọn ọmọ tí ò tó yàn ẹ wo ọdún mélòó ló kù fún mi ti máa pé 60 kọ́mọ 35 years kó máa perú èmi lólórí burúkú ọmọ mi tó jẹ́ pé kò ní 20,000 lákàntẹ̀ kó máa perú èmi lólórí burúkú ẹ̀yin náà imagine ẹ jẹ́ ká máa mọ́ ẹni kọ́mẹ̀ntì wa lórí péjì oní péjì tó bá mọ̀ pé nǹkan tẹ́yàn yẹn sọ òbí ẹ waka pass ò ní láti comment must you comment tó bá wá comment ẹ̀dá lọ gbé ẹ ṣépè lẹ́yìn á wá dùn ẹ́ ṣé torí pé mi ìfẹ́ hùwà blogger gbogbo ẹ̀ tẹ́ máa ń comment lọ́dọ̀ mi yẹn kò sí nǹkan tó mú mi kò lè débi pé kí lọ kó picture yín ẹbí ìyàwó ẹ kí wá gbé kí wá blog yín papọ̀ wàláhì ò ní lè sùn torí àràbù ti máa rà wàá máa wò pé sọmọkùnrin ṣé lóòótọ́ ni torí mi máa bẹ́ ẹ wí nínú ọ̀rọ̀ tí máa sọ ẹ má jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ kó ṣe nǹkan tó dáa kí ló wà nù yí pé Aláàfin lọ fíṣítì pírẹsidẹ́ǹtì ní north l'Àbújá níbo l'Àbújá sí Sókótó ó débẹ̀ ẹ tún yí mọ́ gbogbo yín tẹ́ wá ń parọ́ mọ́ Aláàfin mo fẹ́ kẹ́ bẹ̀rù Ọlọ́run o Ọlọ́run ní ká kọ́kọ́ bẹ̀rù èèyàn ká tó bẹ̀rù òun bọ́nú èdè tèmi máa sọ ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́ tó máa sọ torí kò ẹ̀ ní kò sẹ́ni tó bẹ̀rù èèyàn gangan mọ́ gbogbo wa kàn ṣe ràdà rí pé mo lò ẹni gbogbo wa mi ní èmi nìkan o gbogbo wa kàn ṣe ràdà Facebook ti di anybody lè post tó lè bọ ìwọ tó o bá fẹ́ against mi àbí torí pọ́rọ̀ tí ààrẹ sọ yẹn ò dáa àbí tí lágbájá sọ ò dáa ó ní mo place fóònù mi sínú mọ́tò mi ni sọ̀rọ̀ ó ní láti dárúkọ mi tówé bá dẹ̀ jọmọ́ ìwé mi èmi náà dé lómi ní dárúkọ ẹ pọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn ẹ má jẹ́ ká bà nǹkan jẹ́ gómìnà Ṣèyí Mákindé I respect you a lot but ó fọ́ọ̀lù hàndì wa lọ́yọ̀ọ́ ó fi ṣe pátápátá là àfọ́jú kùmọ̀kùmọ̀ là á dẹ́tẹ̀ ojú àfọ̀nfọ́tọ̀ ìjà ní dálẹ̀ nǹkan tó fi ṣe nìyẹn ó wá fẹ́ gbé Ọ̀yọ́ àti Ìbàdàn ó fẹ́ gbé wa gúnra wa ó fẹ́ gbé Ìbàdàn àti Ọ̀yọ́ ó fẹ́ gbé wa gúnra wa ó fẹ́ gbé Ògbómọ̀ṣọ́ àti Aláàfin ẹjẹ ń ṣe bẹ́ẹ̀ ó fẹ́ gbé wa gúnra wa kò yẹ kó rí bẹ́ẹ̀ gómìnà Ṣèyí Mákindé tó bá yẹ pé kò sí permanent position ẹ jẹ́ kí federal government kúkú sọ gbogbo àwọn ọba náà tó bá wà ní permanent chairman ní state wọn kọ́ yọ kó máa rotate ẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì bá sọ yẹn kò ní síjà bọ̀ báwo ni state kan ṣe máa ṣe permanent chairman náà pàṣẹ tí wọ́n wá wò sùsù ní state ẹ̀ tọ́rọ̀ fún ẹ lágbára tí wọ́n wá ní irọ́ ìwọ fẹ́ máa rotate títí ẹni ẹ jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì kúkú create ẹ̀ ìgbókè rotation ó wà òkè ipò ọba lè mímọ̀ pé wọ́n rotate níjọ́ tó bá kú ni bàbá mi ọdún mẹ́rin péré ni iṣẹ́ gọ́vnà nílẹ̀ Yorùbá o lẹ́yìn 4 years ó máa lọ tó ní o bóyá o fẹ́ ṣe sẹ́nítọ̀ mi ò whatever o máa lọ tó ní ọ̀rọ̀ dẹ̀ máa dìbò fún ẹ náà ni ìwà tó bá wù fáwọn ọmọ Ọ̀yọ́ adúpẹ́ o adúpẹ́ tó ṣe fún wa o tó jẹ́ ká tètè lọ́ba gọ́vnà Ṣèyí Mákindé adúpẹ́ àmọ́ ètò wa ṣe gbẹ̀yìn tó ń ṣiṣẹ́ léyìí táàtì ẹ̀mọ́ ètò máa ṣe gbẹ̀yìn àdúpẹ́ bọ̀ máa wá bẹ̀ fún ẹ̀bẹ̀ ẹyọ kan péré ẹ̀bẹ̀ ẹyọ kan péré tí máa fi hàn kínní gọ́vnà Ṣèyí Mákindé ó ti kọ́ ààfin Ìbàdàn o kó o tó kú lórí oyè wá kọ́ ààfin Ọ̀yọ́ torí owó wa ló ń ná kò ń ṣòwò ẹ ẹni owó tó o bá ná lẹ́ni belong to all Ọ̀yọ́ states ó ti kọ́ ààfin Ìbàdàn lọ kọ́ ààfin Ọ̀yọ́ kò dẹ̀ kọ́ ààfin Ògbómọ̀ṣọ́ ìwọ lórí ẹkún ìwọ ni gbogbo ọba kú lójú ẹ pàpàpà ìwọ náà dẹ̀ ló fi wọ́n jọ oyè gìgìgì oyè tó wá fi wọ́n jẹ ṣé ká mọ̀ pé o ti kọ́ ọba mò ń gbọ́ bìkan tán ní Ṣèyí Mákindé ń sọ nìkan yín pé káwọn sẹ́nétọ̀ lọ dá owó that's an insult mi ti gbọ́rọ̀ ẹ tán ìwọ ló níra láti kọ́ ààfin Ọ̀yọ́ tó bá kọ́ ààfin fún wa tó fi kó lórí Ọ̀yọ́ ìpè ló máa pa á máa ṣépè fún ẹ o
tó lè gbé mi lọ́kọ̀tù fún yẹn wọ́n lè ẹ tún fight ni o a máa rọ̀jò èpè fún ẹni gbogbo gbà àmọ́ a mọ̀ wípé tó o bá ṣe àwọn mi à ṣe àṣẹ máa wá látòkè àárí ẹ̀pù wọn máa kó àfin fún wa ojú máa wá tiẹ̀ gbọ̀ngàn Ṣèyí Mákindé ọlọ́run níjó bàjẹ́ ẹ̀yin ọmọ Yorùbá mi rí ju báyìí lọ ire orúkọ mi ò yí padà ẹ fọ́lọ̀ péjì mi Aláàfin Moruf ọmọ ọ̀ràn míyàn lọ́yọ̀ọ́lé èmi lọ́mọ gbẹ́ jókòó-jẹ́ àwo jókòó-jẹ́ igbá tí ò jókòó-jẹ́ atẹ́ àwo tí ò jókòó-jẹ́ àfàyà pérégede kí n tó lọ mo rántí pásítọ̀ kan pásítọ̀ yẹn wọn ní irun púpọ̀ báyìí ó sọ lórí àṣàbà TV àsísítà mi kan láti London lọ sẹ́ndẹ̀ sí mi pásítọ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ wàláhì mo láìkẹ́ gan o ṣùgbọ́n ẹ fi selfish interest lẹ fi sọ̀rọ̀ gbogbo tẹ́ ní kan wọ̀nù èmi náà kan bá mi sọ̀rọ̀ èmi ò ń sọ̀rọ̀ jẹnu lọ nǹkan tí mo mọ̀ ni mo ń sọ mo really appreciate yín bọ̀ kábíyèsí tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ pásítọ̀ tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ máa la ọ̀rọ̀ yẹn ẹ pín ọ̀rọ̀ yẹn sọ́nà méjèèjì ẹ má da ifá ẹ má da apá kan kẹ ẹ fẹ̀gbẹ́ kan sí ìyẹn ti pásítọ̀ yẹn. ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yin tí ẹ máa ń wòye pé kí ni ààrẹ ń sọ ẹ ní láti máa comment láti máa bá mi jà ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ sùn mi ì rí comment yẹn dáadáa ó jọ nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá yẹ pé Ṣèyí Mákindé ó ti sọ wípé kí àwọn honorable àwọn senator wa dá owó ààfin Ṣèyí Mákindé nǹkan tó sọ yẹn ò dáa àmọ́ tó bá yẹ pé kò sọ bẹ́ẹ̀ mú kó ọ̀rọ̀ mi jẹ àmọ́ lẹ́ni Ṣèyí Mákindé ìwọ ló yẹ kó kọ́ ààfin Ọ̀yọ́ bọ̀ tó bá kọ́ àwọn ọmọ wa máa padà kọ́ wọn kó owó lẹ̀ kódà tó bá ń donate gan àwa náà donate kò bá jẹ́ 1 million lágbára wa ká kò bá lè jẹ́ 5 ni àwa náà máa filẹ̀ ìlú Ìtàn nílùú Ọ̀yọ́ ìlú Ìtàn ni ìtàn bàbá ìtàn kò wá síbẹ̀ ṣe lè tó kò síbẹ̀ ṣe lè pọ̀ tó kò sẹ́ni tó lè yí tàn Ọ̀yọ́ padà Ọ̀yọ́ Aláàfin máa ní òjò pàṣẹ kẹrin ọmọ Àtìbà ọmọ àjọ òun yọkọ lẹ́nu tọ̀tọ̀ ní kò àjìfà èmi lọ́ máa jílà lẹ́ẹ̀ṣọ́ ọmọ afọjọ́ gbogbo dára bí egbin ìdómògùn ni mi Akínlàjà èpò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ èpò tí ò ní ọkọ kọ bẹ́ẹ̀ ni kò lọ́kọ fẹ́ òun kínkín ìgbàyà lọ́wọ́ aláya ọmọládé ńládé ni mi Aláàfin ò ládé adé aládìkún la gbà fọláàfin òwe lásán ni bọ̀ kò yí àwọn èèyàn àwọn ò ní sọ jù yẹn lọ o gọ́vnà Ṣèyí Mákindé èyí tẹ́ ẹ bá jẹ́ olóṣèlú tẹ́ ẹ bá wà lórí ibi ẹ bá mi pín kínní ẹ jẹ́ kó dọ́dọ̀ gọ́vnà òyìnbó tó ṣe báírò ó ti ṣe rézà sí o pẹ́ńsù ńgbà kan ni o aláwọn pẹ́ẹ̀nì kan bí ní òní lọ́sọ̀gbò aṣọṣẹ́ mi rè ẹ wò báírò pẹ́ẹ̀nì báírò àbí la máa pè nílùú bàbá tó bí mi lọ́mọ pẹ́ẹ̀nì yìí sì ni ẹ wò ó ní rézà ò sí mistake kankan tó bá ti kọ báírò black ni black wà blue wà tó bá ti kọ tó bá ṣe mistake báyìí ìrẹ́zà rí ní díẹ̀ yìí ó máa ìrẹ́zì ẹ̀ ní tí mo fi ń ṣe òní báírò mi tí mo fi ń ṣiṣẹ́ ní ibi iṣẹ́ mi lélẹ̀ most dẹ̀ ni o gbọ́dọ̀ nítorí o máa ṣe mistake níbi tó bá ti ń type òní ó pọ̀ yẹ́yẹ́ òyìnbó tó ṣe báírò òun ló ṣe ìrẹ́sà kí ló tún dédé lè lọ́mọ ilé báyìí ò jẹ́ ń filẹ̀ ẹ wò ìmí ìtúrè òun lo ilé ló góòdù lòun ẹ ti rí special one ni so ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o mo kí gbogbo yín thank you very much gbogbo yín ọmọ Yorùbá ẹ tún màá máa rí yín bá ẹ̀yin náà máa rí mi bá ọlọ́run wà ní pa ẹnì kankan nínú wa àmọ́ ẹ jẹ́ ká ṣọ́ra o ẹ jẹ́ kí n fún yín tip kékeré kan mo máa ń sọ tipẹ́tipẹ́ tí àwọn ará bí tó bá ká ẹ mọ́ kọ́nà àbí tó bá bá ẹ ní ṣọ́ọ̀bù àbí tó bá bá ẹ ní gbangba àbí tó bá wọnú ṣọ́ọ̀bù ẹ tó bá yọ ọ̀bọ̀n sí ẹ tó sì bọ́n sókè báyìí lẹ́gbẹ̀ẹ́ tó ń yí sí ẹ tó ní kó dákẹ́ tó bá dákẹ́ tiẹ̀ bàjẹ́ o
o lè lọ kó má bọ̀ kúkú jẹ́ kán pa ẹ́ ṣọ́ọ̀bù kan mú wọn bẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín lásìkò tán máa kó ẹ bá ó lè gbẹ̀mí èèyàn mẹ́ta nú ẹbí yín gbà tán bá ní kó máa wọ́ owó kiri tẹ́lómi bẹ́ẹ̀ àwọn ìyá wa kiri wọ́n máa jàgbẹ́ wọ́n máa tọ̀ ní ẹlòmíì tó bá máa fi yàgbẹ́ bí ẹ̀mẹ́rin báyìí omi lè gbẹ lára ẹ̀ sísítẹ́ẹ̀mù tó lọ ni mo sọ fún yín yẹn that's the only way tó fi kidnap èèyàn èmi ò ní ṣe kí n má mú ọ̀rọ̀ tó máa mọ́gbọ́n wá fún yín ọ̀rọ̀ tẹ́ máa múlò tó bá ti ṣí aṣọ sókè báyìí tó fi pistol hàn yín irú àwọn ọ̀bọ̀n yẹn 9mm làwọn máa ń pè gloss tó bá ti fi hàn yín tó bá ti tán ṣe bá ṣọ́pọ̀ ìwọ́nú mọ́tò fariwo ta ìyá alágbájá wọ́n ti yọ̀kan sí mi o tó bá jẹ́ olè tó wise wọn ò bí da kóṣù tẹ ó máa kánlẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ tíráyè wọ́n ní ká múra ní o ẹ máa múra díjọ́ náà wọ́n á lọ gbé ẹlòmíì báyìí ẹbí ẹ̀ ò ní 5 million wọ́n á ní kó lọ mú 200 million wá àdéhùn dẹ̀dìdì wọ́n pààyàn kò tún wá ṣe ẹ mọ́ sìn wọ́n jíyàn gbé sìn tó yẹ pé wọ́n kàn lọ yọ kidney wọ́n yọ heart ni ẹ̀yin èèyàn mi ẹ wà very careful tẹ bá dẹ̀ ń lọ party ẹ mọ̀rú party tẹ̀ ń lọ ẹ̀rìn tẹ máa rìn tẹ máa wọ mọ́tò lọ ọ̀nà jíjìn lọ ṣe party ẹ be careful ẹlẹ́ẹ̀kejì ìwọ tó o bá ń lo iPhone to iPhone tó o bá wà ní party tẹ máa ń gbé fóònù yín sílẹ̀ ṣé kí n má parọ́ fún yín sórí àwọn kan wà wọ́n ti ní sẹ́ẹ̀tì kan lórí iPhone tí wọ́n bá fi lè kọ orí iPhone ẹ sí orí iPhone wọn báyìí wọ́n ti mú nọ́mbà ẹ̀ wọ́n máa wọnú àkáǹtì ẹ̀ tó bá ń gbọ́ ẹran lọ ẹ tún lè lọ́rọ̀ tí mò ń sọ propaganda ni because àwọn kan wà tó yẹ pé wọn ò láyọ̀ the only thing tọkọ̀ máa wá ni wọ́n ní propaganda làárẹ̀ ń sọ tó bá gbé fóònù sílẹ̀ ń patí ẹ mọ̀ kó a máa jókòó patí mi tẹ́ ẹ̀ mọ́ ẹ tẹ́ ẹ jọ jókòó òun ti sẹ́ẹ̀tì ẹ̀ tó bá rí pé o fi fóònù ẹ lẹ̀ tó bá fi fóònù ẹ sẹ́gbẹ̀ẹ́ fóònù ẹ tí ẹnu fóònù ẹ bá ti fi lè kan ẹnu fóònù ẹ tí wọ́n rò pé bóyá ó kàn fi fóònù lẹ̀ ni ó ti gba dátà ó ti fóònù nọ́mbà ẹ ti bọ́ sórí ẹ̀ àwọnú ilé iṣẹ́ ẹ̀ràn lọ thank you very much tó bá rí bákan náà ẹ bá mi share ètò.